Leaders pé gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà. Adúpẹ́ tí ẹ mú wa láyé, mú wa láyé tí ó dára o. Adúpẹ́ nítorí pé ẹ ti jẹ́ kí a rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kejì. Adúpẹ́ Ọlọ́run aláàánú wa, ọba tó ń gbé wa sókè, ọba tí kò jẹ́ kí a di ẹni lẹ̀ẹ́lẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ògo ni fún orúkọ mímọ́ yín fún ohun tí a ò gbọ́ lé ní yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò sí nínú òdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù ń lọ wa. Àmín. Àmín lórúkọ Jésù. Ìwé ọ̀run ṣí tí ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ ní ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlógún oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìgbéga látòkè wá. Ìgbéga látòkè. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkarùndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkeje. Ìwé Dáfídì orí ìkarùndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́, ó sọ ọ̀kan kalẹ̀, ó gbé ẹlòmíràn lékè. Nígbà tí a mú Bíbélì kíkà wa bákan náà nínú ìwé orin Dáfídì bákan náà orí ìkarùndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkẹrin dé ìkeje, tí ó kà báyìí pé èmi wí fún àwọn agbéraga pé ẹ má ṣe gbéraga mọ́, àti fún àwọn ènìyàn búburú pé ẹ má ṣe gbé ìwo nì sókè o, ẹ má ṣe gbé ìwo yín ga o, ẹ má ṣe fi ọrùn líle sọ̀rọ̀ o, nítorí tí ìgbéga kò ti ìlà oòrùn wá tàbí ní ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù wá. Ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́, ó sọ ọ̀kan kalẹ̀, ó gbé ẹlòmíràn lékè. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ìgbéga tó dára jùlọ tí ènìyàn lè ní ni èyí tí ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni kò lè gba ògo irú rẹ̀ o. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá, ọ̀dọ́mọkùnrin tí ó ń ṣọ́ àgùntàn ni a fi òróró yàn láti jẹ ọba. Kì í ṣe nítorí ẹnikẹ́ni fẹ́ràn rẹ̀ tàbí ṣe agbẹnusọ fún un, ṣùgbọ́n nítorí Ọlọ́run pinnu láti gbé e ga. Mo gbàgbọ́ pé Ọlọ́run fẹ́ gbé ẹni tó ń ka ìwé yìí ga. Ìwọ ni yóò sì jẹ́ ní orúkọ Jésù. Àmín. Nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní gbé ènìyàn ga, kò sí àní-àní nípa bí yóò ṣe ga tó, nítorí ayérayé ni apá rẹ̀ o. Ìwé Dìtàlórómì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n. Ìwé Sámúẹ́lì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ sọ pé ó lè mú alágbe láti orí ìyà àtàn wá, yóò sì tún máa gbéga títí yóò fi bẹ̀rẹ̀ sí ní jókòó láàrin àwọn ọmọ aládé. Ìyẹn ni ìgbéga tòótọ́. Bàbá mi tálákà gan débi pé àwọn tálákà ń pe bàbá mi ní tálákà. Ní ọjọ́ tí wọ́n ra gbòòrùn, àjọyọ̀ ńláńlá ni o nínú ilé wa, àfi bí ẹni pé a ṣẹ̀ṣẹ̀ ra ilé tuntun ni o. Tí Ọlọ́run bá lè mú irú èmi ọmọ tálákà àgbẹ̀ tí ó sọ di ẹni tí inú àwọn orílẹ̀-èdè ń dùn sí láti máa bá pàdé, a jẹ́ pé ó kò lè sọ bí Ọlọ́run ṣe lè gbé ọ̀gá tó. Ó gbé Dáfídì ga láti jíjẹ́ ẹni tó kéré jùlọ nínú ìdílé rẹ̀ títí ó fi di bàbá fún ọba àwọn ọba. Ìwé Ìfihàn orí ìkejìléníogún ẹsẹ̀ ìkẹrìndínlógún. Níwọ̀n ìgbà tí ó ti mọ̀ pé kò sí gbèdéke fún ibi tí Ọlọ́run lè mú ọ lọ, ohun tó yẹ kí o béèrè ni báwo ni mo ṣe lè di ẹni tí yóò yẹ fún ìgbéga àtòkè wá. Ohun àkọ́kọ́ tí o nílò láti fún Ọlọ́run láti yàn ọ́ fún gbígbéga ni àánú. Ó sọ nínú ìwé Róòmù orí ìkẹsàn ẹsẹ̀ ìkarùndínlógún pé òun yóò ṣàánú fún ẹni tí òun yóò ṣàánú fún. Atóbi jù ni o. Ó máa ń yàn láti gbé ẹnikẹ́ni tí ó bá wù ú ga. Ẹ̀wẹ̀, irúfẹ́ ẹni tí mo mọ̀ pé Ọlọ́run kò lè fojú parẹ́ ni ẹni tó ní ìrònúpìnújẹ́ ọkàn àti ìrora àyà. Ìwé orin Dáfídì orí ìkarùnléníàádọ́ta ẹsẹ̀ ìkẹtàdínníogún. Èyí ni ìgbà tí ìfẹ́ inú ẹni di wíwó palẹ̀, tó jẹ́ pé gbogbo ohun tí yóò máa fẹ́ láti ṣe ni láti wu Ọlọ́run ní ìgbà gbogbo. Irú ẹni bẹ́ẹ̀ kì í fẹ́ ṣẹ̀ sí Ọlọ́run o. Tí wọ́n bá wá ṣèṣì ṣẹ̀ sí Ọlọ́run pẹ́rẹ́, wọn yóò bànújẹ́, wọn ò sì béèrè fún ìdáríjì lójú kan náà. Irú ènìyàn báyìí ni Ọlọ́run wá nígbà tí ó nílò ẹnìkan láti jẹ́ ọba Ísírẹ́lì. Ó sọ nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlélógún pé òun rí ẹni tí yóò ṣe gbogbo ìfẹ́ òun. Èyí ni irú ẹni tí Ọlọ́run yóò gbéga. Tí ó bá rí bẹ́ẹ̀ o, a jẹ́ pé o ti di ẹni tí ó máa gba ìgbéga látòkè wá nìyẹn. Ọ̀rọ̀ àyẹ̀wò: ǹjẹ́ o ti fara jì pátápátá fún ìfẹ́ Ọlọ́run? Ǹjẹ́ o ti ń ṣe gbogbo ìfẹ́ rẹ̀?
Olúwa yóò ràn wá lọ́wọ́ láti ṣe ìfẹ́ rẹ̀ láti àkókò yìí lọ àti títí dé òpin ẹ̀mí wa. Olúwabùkọ́lá Ayápé ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin ó dàbọ̀.